أعوذ بالله من الشيطان الرجيم Olúwa wa Ẹlẹ́dàá wa tún dé bá ti máa dé. بسم الله Mo jẹun lánàá kò pa mi lórí ọ̀kan tó ní o. Ọlọ́run dákun má jẹ́ àsì sọ má jẹ́ ọmọ aráyé sì wá gbọ́. يا أيها الرسول Tánàbí fi lọ padà sọ́dọ̀ Ọlọ́run Ọba kò sì wí ọlọ́mọdé àsì wí o. ما Àwọn àfáà wa أنزل إليك àgbọ̀ nínú tàrí bí wọ́n sì wí. بك Ọlọ́run dákun má jẹ́ wa ní ó sì sọ má jẹ́ àsì wí. وإن لم تفعل Ìtọ́lọ́run Ọba òwú inú Kùránì ọlọ́mọdé àwí o. Tánàbí wa Muhammad wí má jẹ́ àwí. Táwọn sàhábà àwọn ẹni rí tí wọ́n wí ọlọ́mọdé ọjọ́ ẹni tí wọ́n náà jáde dákun Ọlọ́run dákun rẹ̀ kó wá. يعصمك من النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين آمين. اللهم صل على سيدنا محمد صلاة تحل بها عقدتنا وتفرج بها قربتنا وتنقذ بها وحدتنا وعلى آله وصحبه عدد تقالب الأيام والسنين والحمد لله رب العالمين. أخو عبد المؤمن الأغراوي الأدبي اللهم سأكركم البركة وأدوبة فلان وبا الحمد لله اللهم باتوبة توبة يلون وبا أدوبة الحمد لله إنجي عبد الغفار الأغراوي الأدبي أخو عبد المؤمن Àgùrọ̀wí al-Adabi Ọlọ́run tó fi wá dán àgbàlagbà ánú Ọlọ́run fi wá pa wọ́n lẹ́kún. Àmín. Gbogbo ẹ̀yin náà tẹ́ ń gbọ́ wa ìdùnnú yín Ọlọ́run dákun má jẹ́ dẹkún mọ́ yín lọ́wọ́ o. Àmín. Wala amina. Àmín. Àlékún kẹ́rẹ́ Ọlọ́run àlékún gẹ̀rẹ́ Ọlọ́run bá fi jíṣẹ́ fún ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam dákun yorùbá ànábì. Ànábì ló jẹ́ máa pàtàkì kò tá a wà yìí gẹ́gẹ́ bá ti fúnra wa níjó ní bí àwọn ọjọ́ ayé tọ́lá àlùbáríkà ju ọjọ́ mẹ́wàá náà ni. Òru ayé tọ́lá àlùbáríkà jù òru mẹ́wàá náà ni ọjọ́ ayé tọ́lá àlùbáríkà jù la wà yìí al-awailu al-ashru min dhil-hijja àwọn ọjọ́ mẹ́wàá bẹ̀rẹ̀ oṣù dhil-hijja Abdul Mu'min àti bẹ̀rẹ̀ báyìí òní ló dijọ́ mélòó la Sunday Monday Tuesday Wednesday òní ló pọ́jọ́ mẹ́rin Ọlọ́run dákun já sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o gbogbo wa tó ọgbọ́n tá a wí tẹ́lẹ̀ dákun wọ́n náà ti gbọ́n náà nù kún fún sẹ́ẹ̀rì o gbọ́ ìta àṣì lọ kọjá Ọlọ́run ó gbàdúrà wa Abdul Mu'min gbogbo àti bá a gbé programu wa nígbàgbé yín Ọlọ́run sábà gbàdúrà yín o gbogbo ẹ̀yin tẹ́ bá ṣí ẹ̀rọ Ọlọ́run sábà gbàdúrà yín bá yọ́nú sí yín gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ojú tẹ́ fún wa ọlọ́mọdé ọ̀fọ́ èyí tẹ́ fún wa ọlọ́mọdé di iléyá ló ti wọlé báyìí Abdul Mu'min iléyá ọlọ́njẹ́lẹ̀ wọ́ọ́yá jọ́nà wọ́ọ́yá o mọ́jà fẹ́ yí sàṣe máa kó sì tẹ́wọ́ gbà níbàdà fún wa wala amina. Abdul Mu'min àkọọ́lẹ̀ ọ̀rọ̀ wa ní àsìkò tẹ́ ń bọ̀ ayé ní tá à ń pè ní ahkamul udhiyya ìdájọ́ pípa ẹran léyá Abdul Mu'min al-udhiyya ẹran léyá pípa ẹran iléyá àwọn àbí àwọn àfọ àpékílẹ̀ tó fẹ́ kọ́ wa afẹ́rù nǹkan kan fáwọn jẹmọ́ wa jákèjádò ayé àdúgbò fọlọ́run àwọn afọ àkọ́ wa ń kéwú Ọlọ́run járí kéwú náà kéwú ọmọ kéwú làwọn náà àwọn afọ ní ẹ̀rí ẹran léyá tẹ̀ rí wọn wa hiya sunnatun mu'akkadatun Abdul Mu'min wa hiya sunnatun mu'akkadatun àwọn afọ ní sunna kata kan pa ni pé ìlànà Nabi Muhammad sallallahu alayhi wa sallam àtọ́ lágbára ni àwa ní ọjẹ́ ìkànpá ọjẹ́ dáadáa tó jẹ́ ìlànà tí yẹn gbọ́dọ̀ ṣe fi haqqil qadiri fẹ́ni tó bá lágbára tó bá lówó Abdul Mu'min ọ̀gbọ́ tọ́ tálàáfíà ń bẹ dáadáa tó lówó tára dẹ̀ ọwọ́ àyíkọ́ lẹ́ran léyà súnà kan tá a kàn ń pa ni torí pé ànábì Muhammad sallallahu alaihi wọ́n ni wà qad dahha an-nabiyyu sallallahu alaihi wa sallam bikabshayni amulahayni aqranayni Abdul Mu'min wọ́n lànàbì gangan fún ojú ara rẹ̀ lójú ayé rẹ̀ gbàtà níbi ìbẹ̀lẹ̀ ànábì àmà pa iléyá bá àti múra léyà tó kọjọ́ mélòó yà níbi náà máa ń pa ẹran léyà wọn ẹran méjì làwọn ẹbí máa ń pa àgbò méjì Abdul Mu'min tó lẹ́ran dáadáa tí wo rẹ̀ sì yọ dà àbọ̀ ọgbọ́ wúdà la ilaha Ọlọ́run dákun mọ́ fowó jẹ wáyà wala amina ànábì àmọ́ máa pa ní máa dù àbọ̀ ọgbọ́ bìyàdì yìí pẹ̀lú ọwọ́ rẹ̀ náà ni àdìsí ni mo fà ṣàkà fún yìí Anas ibn Malik lọ́gbàá radiyallahu ta'ala anhu àdọ́ àmín Abdul Mu'min tán bá bí wá wá bí àwọn àfáà lè kí wó pé ìgbà wo gan ni ẹran léyà ìgbà wo ni ó dé nínú ìlànà ìsìláàmù táàrin yìí
ìsìlámù àwọn àfáàní kájọ máa yí wa pé ẹran iléyá o ó bẹ̀rẹ̀ fi sanati athaniya minal hijra. Allahu akbar. ẹran iléyá pípa àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run ọba sí ànábì Muhammad sallallahu pé ẹ máa pa ẹran iléyá o ẹ máa pa ẹran iléyá o lọ́dún kejì gbàtà náà bìí sí ìlú Madina fi sanati athaniya minal hijra. Ọlọ́run ọba lọ gbàgbé nínú àwọn ọ̀dánilẹ́ lẹ́kọ̀ọ́ ká ti ṣe kọjá nígbà tí Ramadan bẹ́ńta aṣọ fún wa pé Ramadan bẹ̀rẹ̀ fi sanati athaniya minal hijra ọdún kejì ìgbà tánàbí délùú Madina ní ọ̀rọ̀ àgbàwẹ̀ láyà kutiba alaykum siyamu ṣẹlẹ̀. Ànábì gbàwẹ̀ tán Sùlíjà tó tẹ̀lé náà ni Ọlọ́run tó ní ẹ̀pà ẹran iléyá báwọn afá àti fi hàn wánu tíra nù tí ń túmọ̀ pé iléyá à ń pẹ̀ran iléyá mélòó ló bá Ànábì láyà Abdul Mu'minin mẹ́sàn-án nù torí pé ọdún mẹ́wàá là Ànábì lò nílùú Madina ayé ẹ̀kọ́ ni lẹ́yìn ìgbà tó gbẹ tọ́lọ̀ ń fún nínú búwà tán ọlọ́dún 13 nílùú Maka papọ̀ ọdún rẹ̀ wá ń jẹ́ 63 years Abdul Mu'minin ẹ̀mẹ́sàn péré lànàbí àmọ́mọ́ àpẹẹrẹléyà sallallahu alayhi wa sallam ọdún àkọ́kọ́ tó débẹ̀ àti òtí dé ọdún ẹlẹ́ẹ̀kejì ní àṣẹ dé àwọn àbí àwọn àfáà pé àwọn ọgbọ́n wo kí la rí tá a fi ní ká máa pẹẹrẹléyà Abdul Mu'minin bí ti ń bọ̀ yìí àwọn àfáà ní hikmatu mashru'iyyatiha ọgbọ́n tá a fẹ́ rí àwọn àǹfààní tá a fẹ́ rí níbi àpẹẹrẹléyà ni àbí àwọn àfáà pé kí láàrin bẹ́ẹ̀ wọ́n ní tá a rí ń bẹ̀ ni pé shukrullahi ta'ala abẹ́gbọ́ ala wafiri ni àmì tá a bá pẹ̀rẹ̀ bàbá ìyá tó lówó tágbára ká tó pẹ̀rẹ̀léyà òfin dúpẹ́ fọlọ́wọ́n ba ala wafiri ni àmì lórí ìdẹ̀ra tó ṣe fún ẹ̀ lẹ́nu ọdún tó lọ Abdul Mu'minin ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ ní ilẹ̀ sì ti ṣe kíni ilẹ̀ ti fà á mú wọn náà wọ ẹgbẹ́ rẹ̀ wọ́n tó lálàáfíà lọ́dún tó lọ tún lálàáfíà mọ́ wọ́n olówó lọ́dún tó lọ tún olówó mọ́ wà ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó lọ ti fọmọ palẹ́kún wà ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó jẹ́ kí wọ́n ń bẹ láyé lọ́dún tó lọ lọ́dún yìí wọn ò sí láyé mọ́ ń bẹ nù àfà ń bẹ nù olówó bẹ́ẹ̀ wo iye èèyàn tí ń bẹ nínú ìdùnnú lọ́dún tó lọ lọ́dún yìí wọ́n ti wà nù ìbànújẹ́ Ọlọ́run wá ṣàánú wọ ọ̀ ń bẹ láyé rẹ ọ̀ ń bẹ pẹ̀lú àlàáfíà ọmọ ọ̀jẹ́ ìbànújẹ́ fún ọ jíjẹ mímu rẹ ọ̀ nírọ̀rùn ọwọ́ sẹ́kù sápò rẹ wọ́n náà dúpẹ́ fọlọ́wọ́n ọba yọ owó lápò rẹ kọ́ lọ lè ra ẹran àgbò léyìí tó yanjú gbé ìtànàbí Muhammad máa ń pa sallallahu alaihi wasallam ọ̀nà pa kọ́ máa jẹ́ shukrullahi ta'ala ala wafiri ni'amihi bí wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ òfin dúpẹ́ fọlọ́wọ́n ọba lórí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dẹ́ra tó ṣe fún ọ Abdul Mu'minin èyí wọn kan tó wá kọ́ kọ́dà wọn ni wa mura'atu al-ghina lil-faqiri fi hadhihi al-ayyam al-mubaraka wọ́n lẹ́nà lẹ́yà tà ń pa wọn àfi tó ń ṣàánú àwọn tálíkà náà ni ṣé ìwọ lówó ọlọ́lá gbogbo ẹ̀ wà nílé rẹ dáadáa gbogbo tẹ́jẹ́ gbogbo ẹ̀ ṣe gbẹdẹmukẹ́ sílé rẹ wọ́n náà wá dúpẹ́ ọwọ́ àtúnfi ṣàánú àwọn tálíkà káwọn náà máa jẹ ẹran yànsanyànsanyànsà ká máa jọra ká máa jẹ ẹran ká máa jẹ ẹdọ ká máa jẹ ṣáàkì nínú ọdún ká sinmi bẹ́sikẹ́ Abdul Mu'minin kí wọ́n sinmi pàmò ká sinmi pàǹdà ẹja pàǹdà la ilaha illallah bọ́lọ̀ tí náà ṣe nù hikmatu mashru'iyyatiha àǹfààní tá a fẹ́ rí níbi ilé yàtà ń ṣe nù Abdul Mu'minin kí ni yìí gùn púpọ̀ àwọn máa jẹ́ ẹ̀mọ́jẹ́ ń bẹ́ẹ̀ à ń bọ̀ wá kà lẹ́yìn náà ó di méjì àbí ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn kan tá a fẹ́ rí fàmúyọ nínú tọ́fà tọ́lọ̀mùfín ní ká máa ṣe léyà òun ni àfọ́bùn ní wọ́n wà fiha ihyahum li sunnati abina Ibrahima alayhi wa ala nabiyyina afdalus salati wa azka taslim ó sì yorùbá rẹ̀ bí i Muhammad mọ́mọ́ni ẹlẹ́ẹ̀kẹta àwọn àǹfààní táàdì ń bi léyà tá à ń pa òun ni pé ihyahum li sunnati abina Ibrahim àtúnfin ṣe yíyé ọ̀làna babalaba wa anabi wa Ibrahim alayhi salatu wa salam anabi Ibrahim Abdul Mu'minin òun ló kọ́ ṣe bẹ́ẹ̀ báyà náà bá ti ń ṣe bẹ́ẹ̀ à ń kọ́ sílẹ̀ nánu a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim Abdul Mu'minin a'udhu billahi minash shaitanir rajim olùwàdàkùnjá sọ láyọ̀ bismillahir rahmanir rahim anabi Ibrahim Abdul Mu'minin anabi Ibrahim ọwọ́ mọ fáátítì kọ̀ ọ̀rọ̀ mọ ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ bẹ̀ yíwọ̀n kọ́ lànà lónìí ńgbà tó wá sùn fáátítì ọjọ́ tó lọ́wọ́ bá oní Rabbi abuli minas salihin Rabbi abuli minas salihin Olúwa wa Rabbi abuli minas salihin ayé Ibrahim tó oní Rabbi
ọlọ́run ọba mi o abuli dákun fún èmi náà fi ta mí lọ́rẹ mina salihina nínú sọ́ọ̀lì yìí náà nínú àwọn máa ń rí àwọn ọmọ alúwàbí ọmọ àlùbáríkà tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ bèmí náà lọ́kàn la ilaha illallah má dá mi lára mi. mo sọ fún wa ìmọ̀ sọ lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ pé bàbá alájà àgbà rahimahullahu ta'ala wọ́n dúró wa pé nínú àwọn orúkọ ọlọ́run tá a fi gbọ́ ọlọ́run ọba láàrin ìṣẹ́jú àyá tọ́lọ́run fi máa dáhùn ní rọ́bì bí bá wà ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì ọlọ́run ọba rọ́bì náà ni ànábì zakariya rọ́bì náà ni yusufu rọ́bì náà ni kọ́dà ànábì wa isa alayhi salam rọ́bì náà ni ànábì yahaya rọ́bì náà ni kọ́dà ọ̀sánlá muhammad rọ́bì ni ọ̀gá gbogbo ọ̀gá wẹ̀sì ànábì ibrahim tí wọ́n wí tiẹ̀ náà yìí. wọ́bí ọlọ́run ọba mi ò dákọ̀ sánú mi jẹ́ lẹ́yìn bomi lọ́mọ ọmọbìnrin mọ́ mẹ́rin ọwọ́ níbi náà sọ́ọ̀lì ẹ̀yìn náà ọ̀yẹ́rì ẹ̀ ó ní ọmọ gidi ọmọ rí wọ́n náà yẹrí tó bá fẹ́ fọ́lọ́run má dà pọ̀ má jojú ọpọn ọfà títí ọwà ní ọlọ́run dákun kọ́dà kó gùn ọ́ láàárọ̀ kó sì gbà lálẹ́ má wù bẹ́ẹ̀ àní ibrahim wà ní ọlọ́run bomi lọ́mọ ọlọ́run ò tètè wá dá lọ́wọ́ fábìlì mọ́mìnrin nígbà tọ́lọ́run ò tètè dá lọ́wọ́ ní ọlọ́run ò kọ́dà bàbá sì fún un lọ́mọ ń sì fi jọ́sìn fún ọ ni ọlọ́run ibrahim àti ó ti wáyé bẹ̀ náà ọ̀dà àti fún ọlọ́mọ ọmọ nílá fún ọ yìí. La ilaha illallah bi gulamin halim. ọlọ́ni fà àwọn mọ́mìnrin ọlọ́ni fà nítorí pọ́ pè wá nítorí pọ́ mọ̀ pàwọ́ la lè ṣe fún basharinahu àwọn fún nírò àníkà màláíkà kan lọ́lọ́ lè sọ fún àwọn mọ́mìnrin bi gulamin pé ìwọ ibrahim tòun ti pé o ti dàgbà àti ìwọ ìyàwó rẹ sáràtù tòun ti pẹ́ ti dàgbà wọn náà ẹ bí ọmọ kan halimin ọmọ tí ó ní farada ọmọ tára rẹ̀ ó balẹ̀ tọ́já sí pé bí tí bàbá rẹ̀ bá tì í sí ibẹ̀ náà ní lọ nítorí wọn bá fẹ́ kí wọ́n ṣe ibẹ̀ náà ni yóò ṣe ọlọ́run ní irú ọmọ tá a fún ọ̀nà ẹ̀wọ̀n nǹkan àbábẹ̀ mọ́mí ẹ̀wọ̀ ẹ̀kọ́ nítorí ibrahim tọrọ ọ̀nà pé wọ́n bí abúlé mi náà sọ́ọ̀lì yìí náà nígbà táwọn ibrahim tọrọ ọlọ́run fún mi lọ́mọ rí ọlọ́run ní àá fún ọlọ́mọ gidi náà ni ọmọ tí ó tẹ̀lé àtẹ̀lé lá fún ọ ọlọ́run sì fún ibrahim lọ́mọ ayáwó rẹ̀ lóyún ọ̀rọ̀ pọ̀ ń bẹ Ájára àbábẹ̀ mọ́mí náà gbọ́ Ájára tọ́jú ọmọ ọ̀dọ̀ ọ̀rọ̀ pọ̀ láàrin rẹ̀ ọlọ́run padà ní ibrahim súnmọ́ pẹ̀lú yọ̀ǹda àti gbogbo tí máa jẹ́ ẹ̀tọ́ tó yẹ kí ọkùnrin ó ṣe lórí obìnrin ibrahim máa ṣe lórí Ájára tọ́jú ọmọ ọ̀dọ̀ wọ́n súnmọ́ra wọn olóyún ismaila dé òbímọ la ilaha illallah. falamma balaga ma'ahu sa'ya. abẹ́ẹ̀kọ́ ni ìgbà tí ismaila wá dìpọ́ wá dàgbà tí wọ́n múra tí ń gbẹ̀rú tí ìjàgbá ń dé tó náà wá ń dìde tí wọ́n ń dìde tó wá dẹni tí ń lè rìn débi pé tí ń tẹ̀lé bàbá rẹ̀ jáde. qala ya bunayya. àwọn ibrahim la ilaha illallah ó ti sàdéhùn fọlọ́hún nítorí wo ismaila pé lọ́mọ mi náà mẹ́rin ọmọ gidi mọ́mọ́ bí ọmọ àlùbáríkà rí yọmọ sẹ́yìn mi lọ́lọ́ wọn fún ibrahim lálàá ni wọ́n lálàá lójú ọ̀nà pé àdéhùn tó ṣe ìwọ ibrahim ọlọ́run ọmọ yìí jọ́sẹ̀ fún wa ni wá pé àdéhùn rẹ̀ ọlọ́lá kìíní ọlọ́lá lẹ́ẹ̀kejì ọlọ́lá lẹ́ẹ̀kẹta ibrahim bá dìde nígbà wọn bá ní ya bunayya. qala ya bunayya. àmọ́ ní tajú lójú oorun ó ní mo kú ọmọ mi ismaila o. bí manami anni adhibahuka. ó ní àrò fi manami ó rí ọlọ́lá kan lójú oorun mo rí lójú oorun wípé àní adhibahuka pé mo gbọ́ bí ẹlẹ́ ọlọ́run mo ń dúró láti fi ọjọ́ sìn fún ọlọ́run ọba. fanzuri madha tara wọ́n mọ̀ mi ronú sí kí ló rí sí ìbọn náà bí ara rẹ̀ wò ẹ má gbàgbé kan náà ibrahim ti tọrọ lọ́dọ̀ ọlọ́run pé kó fún wọn lọ́mọ gidi olójú ọwọ́ wa bí wọ́n wá tún àti pé ọlọ́run bàbá mi ẹ̀dá àkọ́kọ́ máa mi mo lálà pé ń dú ọ lójú oorun mo gbọ́bẹ̀ ilé ọlọ́run tí mo ti ń dúwù rẹ̀ mo fi ọ́ tó ṣe fọ́lọ́run bá fáńdòrè má dà tààrà kí ló rí sí àbábẹ̀rẹ̀ mọ́mìnì lásìkò sí i tá máa bí ọmọ àkáyé pé kí ló rí sí yóò ní bàbá àtẹ́yìn ló àtẹ́yìn náà lánàá mìíràn lánàá sẹ́yìn náà mo lálà lójú òun mọ́júmọ̀ ní yìí pé mo gbọ́bẹ̀ lé bàbá wọn lọ́rùn kó òun dú bàbá wọn la ilaha illallah kí lọ́mọ bá wí àbábẹ̀rẹ̀ abati. Ismaila ọmọ gidi ó ní ya abati ìwọ bàbá mi. ìfọ̀álì máa tu umaru. ya abati ìfọ̀álì máa tu umaru satajiduni insha Allah mina as-sabirin. qala ya abati. ó ní wọ́n kú ọ bàbá mi. ìfọ̀álì máa tu umaru. ìgbà tó jẹ́ pé àfa Abdul Mu'min ó ní ìfọ̀álì máa tu umaru ọmọ gidi ó tún mọ̀ pé bàbá rẹ̀ lọ́lọ́run tí ń sìn
ó sì mọ̀ pé bàbá rẹ̀ ò ní dàn kankan sí àyàfi kọjá sí pọ́ lọ́lọ́wọ́n ọba tó pa á láṣẹ ó ní alimatu maru ṣe jíṣẹ́ tó lọ́wọ́n ọba rẹ̀ ọlọ́run lọ́ pọ́ láṣẹ pé kò dúnbù mi. sàtẹ̀jídù ní. ó ní bàbá mi mọ̀ ṣàdéhùn fún ọ pé ó sì bá mi. insha La ilaha illallah ẹ wọ́n mọ̀ gidi. sàtẹ̀jídù ní insha Allah. La ilaha illallah amina as-sabirin. ó ní sàtẹ̀jídù ní insha Allah ó ní pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú ògo ẹ̀kọ́ nù nítorí wọn náà bá ti fi pẹ̀lú ògo ọlọ́run kún wọ́n ní sọ́jà lídùú ní insha Allah pẹ̀lú ògo ọlọ́run bàbá mi ó sì bá mi mina sabirina wọ́n bá mi ló ń sùúrù yín fara dà tí Ismail gbà ó ní kí bàbá wọn gbọ́bẹ̀ lóhùn kó fi òun jọ́sìn fọlọ́hùn la ilaha illallah. falamma aslama. Ànábì Ismail ànábì Ibrahim alayhi salatu wa sallam ọkọlù rẹ̀ ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ ọmọ bẹ̀ ọmọ gbogbo tí ó mú ó sì mókun lọ́wọ́ wọ́n wá débi tí wọ́n ti dúró ọmọ rẹ̀ Ismail ní bàbá mi o ẹ̀sùn òun lọ́wọ́ dáadáa o ẹ̀sùn òun lẹ́sẹ̀ o la ilaha illallah. falamma aslama. ẹ mú ọ̀bẹ yín dáadáa ẹjọ́ pọ́n o kẹ dú òun lẹ́ẹ̀kan náà gbìyù ha alhamdulilayi mọ́mẹ́lẹ̀ nígbà wọn wá débẹ̀ wọ́n ti di ọmọ rẹ̀ lápá ó di lẹ́sẹ̀ la ilaha illallah ń bọ́ náà wọ́n nígbà táwọn méjì wọ́n ti wá ju wọ́n ti sẹ́lẹ̀ wọ́n ti fẹ́ tẹ̀lé àti bàbá àtọmọ wọ́n fẹ́ tẹ̀lé àṣẹ àwọ ọlọ́wọ́n ọba la ilaha illallah. watallahu liljabini. watallahu liljabini àbábẹ̀lẹ̀ mọ́mìnì tallahu liljabini Ibrahim máa mú apá ọ̀tún ọmọ rẹ̀ ó fi lélẹ̀ nítorí watallahu nánú. watallahu liljabini. ó fi apá ọ̀tún rẹ̀ ó fi lélẹ̀ ọgbọ́bẹ̀lẹ̀ lọ́rùn. wanadainahu Ibrahim. Ayya Ibrahim qad saddaqta ru'ya. La ilaha illallah. Ayya Ibrahim qad saddaqta ru'ya. Inna kadhalika najzil muhsinin. La ilaha illallah. Ọ̀rọ̀ Ibrahim ọgbọ́bẹ̀ lé Ismaila lọ́rùn ìwáyàn ẹ̀yùn náàdé ìnáwó àwọn ọmọ bára wá pé tó pé ìwọ Ibrahim wa nábì wa Ibrahim abẹ́sìn dákítà àrùyà alátọ́lá bó ti sàdéhùn ó ti mú un sẹ́ ó ti mọ́là rẹ̀ sẹ́ kó kàn sí ìrìnà láyé bẹ̀ ní kàdá àlíkà náà jíze lè mọ̀ sí nínà ọ̀ráwà ọlọ́wọ́n ọba ààrùn nífẹ̀ẹ́ ni wálẹ̀ bọ́bá ti jẹ́ ní ọlọ́run ládùú ti àsán lẹ́sàn akàfẹ́ yí ọ̀hún náà ni àdéhùn tó ṣe bóyá ó mú un sẹ́ ọlọ́wọ́n wá dákẹ́. ọlọ́run ní ta fi ṣe fún wọn Ibrahim yìí. làwùwàlì ìbàlẹ̀ òyìnbó adáwọ̀ ńlá nípa ó lè pè ní láwà náà láwàlì ìbàlẹ̀ òyìnbó. ọlọ́run ní àdáwọ̀ alábàtẹ̀lẹ̀ mọ́mìnì àdáwọ̀ ni ká ní ìhó mọ́mọ́ rẹ̀ kó sì lọ lè dù Ọlọ́run fi jọ́sìn fọ́lọ́run kọ́dẹ̀ lèmi ọ̀fẹ́ sílẹ̀ ní pé ẹ̀sìn òṣìwò rà rírí ọwọ́ ni Ọlọ́run ní ká máa du ọmọ ọmọ tá a wá jọ ìta àrọ́ máa bọ̀rọ̀ ha Ọlọ́run ní láhùwà ìbàlẹ̀ olùmọ̀bí àdéhùn ńlá la ṣe fún Ibrahim ó sì wá páàsì ha ọ̀dà bàbá wa páàsì àdéhùn tó páàsì àdéhùn wà yìí ń gbọ́ páàsì ẹ̀ tán kí láwọn á fi compensate ẹ̀ kí láwọn fàdáyéná òbí la ilaha illallah abábìnrin mọ́mìnì barakallahu fina jami'a ọlọ́wọ́ fadainahu bidhibhin adhim ọlọ́wọ́ ní fúnra ara wọ ọlọ́wọ́ ọba àwa fi àgbò láńlá abábìnrin mọ́mìnì bí kabshin adhim àmú àgbò láńlá látọ̀dọ̀ wa àwa ní kí wọ́n màláíkà kó mú wa kó sì fi lé Ibrahim lọ́wọ́ wípé ìwọ Ibrahim má wàá dú Ismaila má àgbò ní ọwá dú o ti má déhùn wá sẹ́. watarakina alayhi fil akhirin. watarakina alayhi fil akhirin àti wá gbófin náà lẹ̀ àti gbófin náà lẹ̀ bẹ́ẹ̀ tí ma wá lò lọ́nu o láti kìí àmọ́ lọ́wọ́ fi tó abẹ́ bá tẹ̀lé àṣẹ àwọn ọlọ́wọ́ bá tẹ̀tẹ̀lé bá báyìí Ibrahim tẹ̀tẹ̀lé oúnṣẹ́lá Muhammad ẹ máa wá síbẹ̀ ẹ máa du ọmọ máa àgbò ni ẹ máa du ẹran ẹ máa du àgbò. salamun Ibrahim ti rà á ó ti dùn mí. ọ̀rẹ́ bàbá rí bẹ́ẹ̀ àná Ibrahim ti ṣiṣẹ́ púpọ̀ ó bu àlà púpọ̀ lórí yín ọlá rẹ̀ lẹ́ńjẹ́ àlùbáríkà rẹ̀ lẹ́ńjẹ́. salamun ala Ibrahim ọlọ́ni àlàáfíà wa ìkẹ́ wa kó máa bá Ibrahim abábẹ̀lẹ̀ mọ́mìnì ọlọ́ni àlàáfíà kó máa bá Ibrahim
كذلك La ilaha illallah najizi mọ́. Kálímà pàlàáfíà ìkẹ́ Ọlọ́run bá ń bẹ pẹ̀lú Ibrahim. Àní Ibrahim la gbà ní gbogbo onígbàgbọ́ ẹ̀rọ níbi Muhammad. Àníbìnrin ẹ̀tọ́ bá fẹ́sẹ̀ àdùn fún mi o àsáàdù tí mo nífẹ̀ẹ́ sí jù ní Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin warham Muhammadan wa ala Muhammadin kama sallaita abe ko ni wa rahimta ala Ibrahima wa ala ali Ibrahima innaka Hamidum Majid. Salamun ala Ibrahima. Salamun ala Ibrahima. Ala bi Ọlọ́run bá ko ma ba Ibrahima ko ba nabi Muhammad ko ba wa na àti gbogbo ẹgbẹ́ gbọ́ wa najizi muhsinin. Abdul Mu'min ìtàfẹ́ fàyọ́ mẹ́ta àfẹ́sọ ògbólé ní pé ẹni bá ń pa ẹran léyá tí bá ń pa ẹran léyá ní túnmọ̀ pé ìlànà bálábá wà nábì wa Ibrahim là ń tẹ̀lé yẹn. Abdul Mu'min hikmatu mashru'iyyatiha iná làgbọ́ yìí ìtàfẹ́ dìmú pẹ̀lú pípẹ́ ẹran léyá tẹ̀lé àmà pẹ̀ran léyá kí láàmà pa sí òfin dúpọ́ fọlọ́wọ́n bá ní o àti fi ń ṣàánú àwọn tálíkà táwọn náà ní tí wọ́n jẹ. ẹlẹ́kẹta ni pé àfi ń kọ́ ṣe babalábá àgbàgbọ́ Nabiyullahi Ibrahim alayhi salatu wassalam. ìkẹ́ Ọlọ́run lọ́lọ́run kọ́ máa bá gbogbo wa náà. Abdul Mu'min alábẹ́ àwọn àfáà pé ẹran léyá tẹ̀lé àmà pa ìsúkò ní májẹ̀mú ni. Mu'min sáka máa pẹran léyá náà ní ìsúkò ní májẹ̀mú ni. àwọn àfáà ni ó ní májẹ̀mú o ó sì tóbi mélòó kan sí márùn àbí mélòó ó súnmọ́ wájú díẹ̀ àmọ́ kò di márùn láwọn májẹ̀mú tí ń bẹ ní ibi àpẹranléyẹ ẹjá pè márùn náà máa fà ti fi hàn ánú síra ẹjá pè márùn kájọ yẹn papọ̀ májẹ̀mú ẹranléyà àbọ̀gbọ́ wa yushtaratu fi sihhatil udhiyya khamsatu shurutin. wọ́n ní májẹ̀mú márùn ní bẹ fún pípa ẹranléyà. alákọ̀ọ́kọ́ ní an-niyyatu. Abdul Mu'min kí mo pé an-niyyatu àníyàn bí ẹ̀ bá fẹ́ pẹranléyà yẹn dà níyàn ni a sọ fún wa pé àníyàn tá a wí ọ́ dà púpọ̀. Ànábì àwọn máa ní khayr àbí ẹ̀kọ́ ni innamal a'malu binniyat. gbogbo sẹ́kọ̀ kan ní máa ní àníyàn tiẹ̀. àwọn afọwọ́ ni li'anna al-udhiyyata wọ́n ní ẹ̀rí ẹran léyà tẹ́ fún máa pa yìí o qurbatun ila Allahi azza wa jalla. wọ́n ní ẹran léyà wọn à ń pa láti fi súnmọ́ Ọlọ́run ọba ni. wa kullu qurbatin tahtaju fi sihhatiha ila niyyati. gbogbo ń taba fẹ́ ṣe láti fi súnmọ́ Ọlọ́run ọba ó ní bí ká dàníyàn. Abdul Mu'min bàbá kírun abẹ́fẹ́ kan súnmọ́ Ọlọ́run bá kọ́ ni àdàníyàn. bàbá gbẹ́wẹ̀ àfi súnmọ́ Ọlọ́run bá ní àdàníyàn. kódà bàbá tilawa Kùránì àfi súnmọ́ Ọlọ́run bá ní àdàníyàn. kódà bí yóò bá ṣe sàárà abẹ́ẹ̀kọ́ ni láti fi súnmọ́ Ọlọ́run bá ní àdàníyàn. kódà tí máa àfẹ́ra wa Abdul Mu'min àfẹ́ra wa bá ti máa ń lọ́kọ àti ìyàwó náà ìyọ́ dàníyàn ni pé mo fẹ́ fẹ́yàwó mi o láníyàn ká lè máa pọ̀ nínú ìsìláàmù láníyàn wípé tí ń bára bá ti ń ṣe mí mo fẹ́ máa súnmọ́ nílànà ti ìsìláàmù. àníyàn kan náà kò ju àwọn lọ. wa tawakkina alayhi fil akhirina. tawakkina alayhi fil akhirina. Abdul Mu'min wọ́n wá ní àníyàn tá a wí o wọ́n ní wà ní ìyàtò takunu inda dhabuhi abẹ́ẹ̀kọ́ ni wọ́n ní bàbá ti wà àníyàn bàbá ti wá dàníyàn abẹ́ẹ̀kọ́ inda dhabuhi wọ́n ní àníyàn á máa dàníyàn nígbà tá a bá fẹ́ du ẹran òun ni bàbá ti gbọ́bẹ̀ lé ẹran lọ́rùn báyìí ìgbà wọn là máa mú àníyàn wá wọ́n ní walaw nawa qabla dhabuhi abẹ́ẹ̀kọ́ ajza'u ba'd al-fuqaha ala al-mashhuri min aqwali al-fuqaha. wọ́n ní àwọn àfáà náà tó ń parapọ̀ kótó bí ẹ bá ti lóhun dà níyàn tiẹ̀ náà kó tó di táìmù kó tó táìmù gbà tá a du ẹran wọn náà wọ́n ní kò sí yọnu mbẹ kò sí láì fi mbẹ ọwọ́ àwọn òkè bẹ́ẹ̀ àmọ́ ìtọ́ dáa jù òun ni ká má níyàn wá nígbà tá a bá fẹ́ du ẹran pé Ọlọ́run mo dà níyàn láti fi ẹran tí mo ń du yìí o mo fẹ́ fi súnmọ́ Ọlọ́run bá ní. wọ́n á ní àyè ìwà fún pé bàbá ti wá dà níyàn tán o ká mọ̀ sọ pé kul inna salati wa nusuki wa mahayaya wa mamati lillahi rabbil alamin. ọ̀rọ̀ ń bọ̀ lórí Abdul Mu'min alákọ̀ọ́kọ́ nù àníyàn mo sọ fún wa pàálí kàtán àmọ́ mo ṣẹ̀ṣẹ̀ tẹ̀ ni. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn májẹ̀mú tí ó jẹ ẹran léyà tó fẹ́ pa tí ò ní jọ lọ lọ́fẹ̀ẹ́ lófò tí ò ní jọ fi ṣe fàá tí ò ní jọ fi ṣe ẹ̀yìn sàárà dànù tí ò fi ní lọ́kọ́ àìníládá. májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ni yí pé an takuna al-udhiyyata abẹ́ẹ̀kọ́ ni minal ibli awil bakori awil dọ́ani awil maazi. Abdul Mu'min wọn ni bàbá fẹ́ pẹ̀ràn léyà bàbá fẹ́ palíyọ nǹkan mẹ́rin náà là á máa lò. Abdul Mu'min ọgbọ́ nǹkan mẹ́rin iná là á lò wọ́n ní ó gbúdọ̀ jẹ́ ọgbọ̀gbìrì àkúnmí ẹlẹ́ẹ̀kejì àbí màálù ẹlẹ́ẹ̀kẹta àwọn ajànkan méjì pọ̀ àgbò tàbí àgbò tó bá ní sìn àbíkọ́ jẹ́ ewúrẹ́. ó ti dúpá ní sìn ó ti kàwá ní sìn ràkúnmí màálù
àgùntàn àtàgbò ọmọ ìyá kan náà ni wọ́n abẹ́ẹ̀kọ́ ni ewúrẹ́ abẹ́ẹ̀kọ́ ní sẹ́ni àwọn kan mẹ́rin tí wọ́n ní ó jẹ́ májẹ̀mú tá a gbọ́dọ̀ fi pa iléyá ni wọ́n ní àwọn àfáà ní wàfàlà tujzi'u ghayra hadhihi al-asnafi al-arba'a wọ́n ní gbogbo nígbà tí yàtọ̀ sí nǹkan mẹ́rin tá a kà yìí àwọn àfáà láàsọ́dẹ̀tọ̀ fẹ́ láti fi pa iléyá o alhamdulilayi mọ́mí ni àsọ́dẹ̀tọ̀ láti fi pa iléyá àdìsí ká ń bẹ nípa ọ̀rọ̀ iléyá dàwí ìtumọ̀ ọ̀rọ̀ ayé fírífírí bí ẹnìkan lọ́wọ́ fi adìẹ pa iléyá ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ insha Allah ọlọ́run bá sì la àmọ́ gbọ́ níbo mi pẹ̀lú ògbọ́lọ́run alhamdulilayi mọ́mí ni àfáà ní bó ti fẹ́ ká sọ inú babalá pàgbò á pa màlúù á sì pa ràkúnmí á sì pa ewúrẹ́ ọdún mélòó ni wọ́n máa tú ọ̀pọ̀lọpọ̀ mẹ́ni ọyẹ ká gbéra wa tí gbogbo àgbò náà ni tí gbogbo ràkúnmí tí gbogbo màlúù ni tí gbogbo ewúrẹ́ ni àwọn afáà ní kò rí bẹ́ẹ̀ òwò wọ́n ní kò rí bẹ́ẹ̀ wọ́n ní alimusanna minal bakori èjì màlúù tá a lè lò àbọ̀ ọ̀pọ̀lọpọ̀ mẹ́ni màlúù tá a wọlé yá tá a lè fi pa léyá òun ni màlúù tó bá pé ọdún méjì gbáko àbọ̀ gbọ́ wọ́dà kálà fi thalitha tí wọ́n wọ ọdún kẹta lọ tó bá lọ fẹ́ fi màlúù paléyá ní sọ fẹ́ fi lo màlúù fi léyá ní sìn màlúù rẹ̀ gbúdọ̀ tó màlúù ọdún méjì gbáko tí ń wọ ọdún kẹta lọ. bákan náà a ní rànkúnmí ẹbí ọkọ ni wọ́n yà ní musanna minal ibli rànkúnmí èjì tiẹ̀ tó ń gbúdọ̀ tó kó tó di pé yọ̀ wọlé yá wọn ní rànkúnmí tó ti pé ọdún márùn-ún gbáko títí ń wàdàkálà fi sàdísà tí ń wọ ọdún kẹfà lọ ó di mélòó wà fún mímí ní ọdún méjì wọn ní ewúrẹ́ náà ń kọ́ wọ́n lé ewúrẹ́ ń tiẹ̀ òun gbúdọ̀ pé ọdún kan gbáko pé àwọn ewúrẹ́ yìí dápà yìí ó ti pé ọdún kan wàdákàlà fi thaniya tí ń wọ ọdún kejì lọ afẹ́bẹ̀lẹ̀ mọ́mí ọ̀rọ̀ ilé yàrá ń gbọ́ yìí ọ̀rọ̀ rẹ̀ kí ló wá kó àti dákọ̀ ọwá kú ọwọ́ àti dákọ̀ àkómi okú àgbò tọ́jọ́ ga gbogbo wọn la ilaha illallah. وتوكلنا عليه في الآخرين bí màálù ti tóbi tóun ládàá lòtọ́ àgbò وتوكلنا àgbò làmì yẹn ń pa bí ilẹ̀ ààkiri alábìlẹ̀ mọ́mìnì wọ́n ní àgbò náà tàwa wí ọdún mélòó lòun tiẹ̀ wọ́n lòun tiẹ̀ ọ̀hún àmọ́ bàlágà àbọ̀gọ́ ni wọ́n ní àgbò ń tiẹ̀ la ilaha illallah wọ́n ní àgbò tàwa wí àbọ̀gọ́ mọ́mìnì la ilaha illallah wọ́n ní àgbò ń tiẹ̀ òun gbúdọ̀ bí sittata ashhurin alábìlẹ̀ mọ́mìnì sittata ashhurin òun tó bá ti pé má bàlágà sittata ashhurin tó bá ti pé oṣù mẹ́fà wọ́n kálà fi sáàbíà tí wọ́n ń wọ oṣù ẹlẹ́ẹ̀keje lọ tí wọ́n ní sẹ́yìn tí wọ́n oṣù ẹlẹ́ẹ̀keje lọ wọ́n ní wọ́n gbóná ó ti di kíni ó ti dàgbò tá a lè lò fún iléyá mọ́jẹ̀mú mélòó láti kà ní sẹ́yìn àti kà mọ́jẹ̀mú méjì abẹ́ẹ̀kọ́ ni alákọ̀ọ́kọ́ ni àníyàn ẹlẹ́ẹ̀kejì ni àwọn arúgbó àwo la lè fi pa iléyá tá a wá sọ iye ọdún tó sì gbúdọ̀ jẹ́ ń tàbí lónìí àbábẹ̀lẹ̀ mọ́mẹ́ni ẹ má jà gbàgbé gbogbo àtàpà ẹran iléyá àti sọ fún ránjò ní ẹ má fẹ́ràn yín jà o ẹ dákun ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ bá tún pàdé wa next báyìí nípa program yìí tẹ́ ń gbọ́ yìí nípa ọ̀rọ̀ léyà yìí ọ̀rọ̀ ń bọ̀ lórí rẹ̀ tá sọ̀rọ̀ nípa àwọn aràn wo ní àgbùdọ̀ fi paléyà ẹlẹ́nu ti kọ́ àgbọ̀kù bẹ́ẹ̀ rẹ̀ níbi à ń fẹ́ràn jà bákan náà gbogbo ẹni tẹ lágbára àwa báyìí ní sin àwọn ojú ọlọ́mọsá àtijọ́ àmì rẹ̀ wá ẹ̀dẹ́ ògbúdọ̀ òwúrọ̀ rẹ̀ pín ọlọ́run jáwa náà kàwa náà kọ́ ẹni tí ó lè máa pẹ́ran léyà lọ́dún tí ń bọ̀ afọlágbára fi bì ọ́ kàwa náà kọ́ ẹni tí ó máa wà ní ọlọ́run ọlọ́lágbára rẹ̀ àtàṣẹ ẹ̀dọ́ ọlọ́run wọ́n jáwà nù sàmì lọ́dún tí ń bọ̀ kẹ́mà pẹ̀lú ayọ̀ àtàláfíà gbogbo ẹni tẹ́ ti lágbára tẹ́ ti rẹ́ná kalẹ̀ látọjọ́ Sunday tó ti kọjá yìí ẹ gbọ́dọ̀ fárímà o ẹ sì gbọ́dọ̀ gérun bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ gérun kankan ara yín mọ́ bákan náà ẹ sì gbọ́dọ̀ gé kan yín mọ́ kálukọ́ máa bẹ bí tasbihati wa tahlili wa takbiri wa tahmid kálukọ́ máa tìláwà Kùránì àmàlẹ subhanallah àmàlẹ astaghfirullah àti gbogbo àdó aláwa ìjọmọsá gbọ́dọ̀ àti wàhálà wàlá amínà Ọlọ́run mọjà sọdún sàárì o Ọlọ́run jọba wa láyé Ọlọ́run jọba wa láyé wa mọjọba lónìí nira mọjọba lórí àrísàn masha Allahu la quwwata gbogbo àjẹmọ́ àlọ́ tó tẹ̀lé àbúrò bá mójútó wọn wàlá amínà wàlá amínà ما شاء الله لا قوة سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين